Ẹ kú dédé ìwòyí níbi gbogbo tí ẹ bá ti ní àǹfààní láti máa gbọ́ wa nílé iṣẹ́ Ìkòkò Àṣà TV. Ètò wa ọlọ́kan òjọ̀kan ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò lónìí. Tá a fẹ́ yẹ̀wò ó la pè ní àkànlò èdè Yorùbá apá kìíní. Àkànlò èdè Yorùbá apá kìíní òun la fẹ́ gbé yẹ̀wò. Èdè Yorùbá jẹ́ èdè tí ó le, èdè tó dún tó sì dùn létí, èdè tó kún fọ́fọ́ fún onírúurú àṣàyàn ọ̀rọ̀ òun ni èdè Yorùbá jẹ́. Ó jẹ́ èdè tí kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn lágbàáyé. Yorùbá kì í sọ̀rọ̀ sákálá lásán nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ láwùjọ. Ọ̀rọ̀ Yorùbá dàbí pé wọ́n jẹ́ ìran tí kì í sọ̀rọ̀ bí ìgbà téèyàn ṣe ọbẹ̀ àtẹ́ tí kò sí irú tí kò sí iyọ̀ nínú rẹ̀. Bẹ́ẹ̀ ni ìran Yorùbá jẹ́. Ìran olóhùn ni èdè Yorùbá. Ìdí nìyí tí onírúurú ọ̀kan òjọ̀kan àwọn àṣàyàn ọ̀rọ̀ tó fi ṣodo sínú èdè Yorùbá bí òwe, àkànlò èdè, àwítúnwí, ìfọ̀rọ̀dárà, ìfohùndára, ìfìróṣèròjẹ, ìfìrógbóyeyọ, ìfìrómọ̀rísí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, ohun tí a fẹ́ ṣàlàyé òun náà la pè ní àkànlò èdè. Kí ni Yorùbá ń pè lákànlò èdè? Àkànlò èdè jẹ́ ọ̀kan lára ọ̀nà èdè Yorùbá èyí tí ìtumọ̀ rẹ̀ máa ń farasin lójú àwọn ọ̀gbẹ̀rì tàbí àwọn tí kò gbọ́ èdè Yorùbá délẹ̀ tàbí dénúdénú. Àkànlò èdè Yorùbá ò ní ṣe pẹ̀lú àkójọpọ̀ ẹyọ ọ̀rọ̀ tá a tò pọ̀ sínú rẹ̀ àfi ìgbà tí a bá wò ó gẹ́gẹ́ bí odidi ọ̀rọ̀. Tá a bá lò ó, tá a bá wo ìtumọ̀ ìjìnlẹ̀ tó ní, ó lè ní ìtumọ̀ òréfèé, ó sì lè ní ìtumọ̀ ìjìnlẹ̀. Ó wà lọ́wọ́ bí a bá ṣe lò ó nínú gbólóhùn. Onírúurú àkànlò èdè ló wà. Àwọn àkànlò èdè kan bẹ tó jẹ́ ológìdí ẹyọ ọ̀rọ̀, yálà ọ̀rọ̀ ìṣe tàbí ọ̀rọ̀ orúkọ. Àwọn kan bẹ tó dá lórí àpólà. Àwọn kan bẹ tó jẹ́ onígbólóhùn. Nígbà tó bá yá nínú ọ̀rọ̀ ìṣe, nínú àpólà, nínú gbogbo ẹ̀, á ra wọn tó dá lórí nǹkan abẹ̀mí àtàwọn tí kì í ṣe nǹkan abẹ̀mí. Ọlọ́kan òjọ̀kan ni ohun tí a pè lákànlò èdè. Lónìí, nípasẹ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run, ọ̀wọ́ àkànlò èdè tí a ó ṣàlàyé fúnra wa lónìí, àwọn ni ọ̀gẹ̀dẹ̀ èyí tó dá lórí ẹyọ ọ̀rọ̀. A ó wo èyí tó jẹ́ ọ̀rọ̀ orúkọ, a ó wo èyí tó jẹ́ ọ̀rọ̀ ìṣe tó sì jẹ́ àkànlò èdè àti ìtumọ̀ wọn. Àkànlò èdè àkọ́kọ́ tá a wò, àwọn ni ti ọ̀rọ̀ ìṣe. Tí Yorùbá bá sọ wípé ranrí, kí ni ìtumọ̀ rẹ̀? Ranrí, tí wọ́n bá léèyàn ranrí, ìyẹn ni wípé ó kọ̀ jálẹ̀, kò gba nǹkan tí wọ́n ń sọ, tinú rẹ̀ ló fẹ́ ṣe. Wọn á ní lágbájá ranrí nígbà tí a bá sọ̀rọ̀. Èkejì, nẹsẹ̀, ọ̀rọ̀ ìṣe ni. Tí wọ́n bá léèyàn nẹsẹ̀ jáde, kí ló túmọ̀ sí? Ohun tó túmọ̀ sí náà ni wípé ẹni yẹn ó gbatẹ́gùn jáde, ó ṣeré jáde, ó nẹsẹ̀ jáde. Ìkẹta, dójúlé. Tí wọ́n bá ní wọ́n dójúlé nǹkan, ó lè jẹ́ alẹ́ dójúlé aṣọ. Ìyẹn ni pé èèyàn tẹra mọ́ nílò àlọ́ ọ̀sẹ̀ kò láṣọ míì, ó kàn dójúlé ògidì ẹyọ kan. Ìyẹn lè dójúlé ènìyàn, ó wà láwùjọ ìṣẹ̀lẹ̀ àbí ọ̀gangan tó ṣẹlẹ̀ tá a fi lo àkànlò èdè. Òní ó sọ irú ìtumọ̀ tí a lè fún. Tí wọ́n bá sọ wípé dójúlé, ìyẹn ni pé ká máa bá èèyàn kan ṣoṣo jà. Ìyẹn lè jọ máa ṣe gbólóhùn aṣọ kó jẹ́ pé nìkan náà sá ni wọn ò fẹ́ rí mi rìn lákìtàn. Wọn á ní wọ́n dójúlé lágbájá. Ìyẹn ni wípé wọ́n yan ènìyàn sójú, onìkan ṣoṣo ni wọ́n ń bá jà. Àkànlò èdè míì tí ó tún jẹ́ ọ̀rọ̀ ìṣe, rẹjú. Tí Yorùbá bá sọ wípé èèyàn ń rẹjú lọ́wọ́, kí ló túmọ̀ sí? Ohun tó túmọ̀ sí náà ni pé irú ẹni bẹ́ẹ̀ ó ń sùn. Tí wọ́n bá ní ó ń rẹjú lọ́wọ́, wọ́n lè lò fún àwọn ọlọ́lá tàbí àwọn ọba. Gbogbo wa ní kábíyèsí ń rẹjú lọ́wọ́, wọ́n wà níyẹ̀wò àgbà. Wọ́n lè sọ pé bàbá wà níyẹ̀wò, wọ́n ń rẹjú. Ìyẹn náà ni pé wọ́n ń sinmi, wọ́n ń sùn lọ́wọ́. Kẹ́nikẹ́ni ó má ṣe yọ wọ́n lẹ́nu. Òmíì tí a ó tún yẹ̀wò lónìí ni ògèdè ọ̀rọ̀ àkànlò èdè tó jẹ́ ògèdè ọ̀rọ̀ orúkọ. A ti wo tọ̀rọ̀ ìṣe wọ́n pọ̀ o, ṣùgbọ́n nítorí àkókò ká má bàa dára wa lágara la fẹ́ fi wò ti èyí tó jẹ́ ọ̀rọ̀ orúkọ lónìí. Àkọ́kọ́ tá a wò ń bẹ̀ náà la pè ní arúmọjẹ. Kí ni Yorùbá ń pè ní arúmọjẹ? Ní wọ́n bá ní alárúmọjẹ lèyàn tàbí lágbájá ó ń ṣe arúmọjẹ, ìyẹn ni kó ń lu jìbìtì. Ó ń lu jìbìtì.
ó ń ṣe arúmọjẹ, ó ń lu jìbìtì, ó ń tàn yàn jẹ, ó ní ìtumọ̀ rẹ̀. Ìkejì, tí wọ́n bá sọ wípé gbéwiri, ẹyọ ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ orúkọ sì ni gbéwiri. Kí ni ìtumọ̀ rẹ̀ nínú èdè Yorùbá? Gbéwiri ìyẹn ni pé jìbìtì, olè, ọ̀jálẹ̀ ó lé bọ tiẹ̀ lẹ́yìn, kólékólé, ọlọ́ṣà, òun náà ni wọ́n ń pè ní gbéwiri. Àkànlò èdè míì tá a tún wò, làásìgbò, ẹyọ ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ orúkọ sì ni. Kí ni Yorùbá ń pè ní làásìgbò? Tí wọ́n bá ní ẹ mọ̀ kú ti làásìgbò yẹ kú atótónu, yẹn náà ni pé wàhálà, ọ̀ràn, ìyọnu, rògbòdìyàn, òun ni Yorùbá ń pè ní làásìgbò. Níbi tí a ó lè dúró ní péréte tí a ó ṣe náà ní kó mọ̀ bá dá wa lágara. Àkànlò èdè apá kìíní òun la pè àkórí rẹ̀. Tó láti lè ṣe Ìkòkò Àṣà TV, alu gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń bá wa wò, tí ẹ̀ ń comment, tí ẹ̀ sì ń bá wa share rẹ̀, tẹ́ ń pín sí ọ̀dọ̀ àwọn ènìyàn. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú ò ní tì yín. Jẹ̀fọ́jẹ̀fọ́ kan kì í jẹwé iná, jẹ̀wàjẹ̀wà kan kì í jọmọ lò. Èèyàn ò ní gbójú láyé kó ní olówèrè ń jẹ́jẹ́ lò wọ́n jẹ jẹranjẹran, wọn ò gbọ́dọ̀ jògà. Láṣẹ Olódùmarè, ayé ò ní pa yín, wọn ò ní pẹ́ran yín jẹ o. Ẹ ṣé gan, a dúpẹ́. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín náà ni o. Atọ́kùn ètò, olùdarí nílé iṣẹ́ Ìkòkò Àṣà TV, Òkunlọ́lá Àmọ̀ó, ọmọ orí là á pàtẹ aṣọ, ọrùn là á pàtẹ ẹ̀lẹ̀kẹ̀. Gbègbèdí ni wọ́n pàtẹ ọmọ nílé bàbá mi tó bí mi lọ́mọ. ń lọ lónìí ń padà ńjọ́ mẹ́jọ láṣẹ Olódùmarè. Èmi a máa pé mọ́lẹ̀ oṣù sí o, àfẹni tí ò ní bá láyé. Ìpàdé wa lọ́jọ́ mẹ́jọ ó tún di wọ̀ bí ọjọ́rọ̀. Ó dàbọ̀.